ọkùnrin Aafaa ilẹ̀ Hausa kan Sheikh Idris Tenshi tó dá ariwo àti awuyewuye ńlá sílẹ̀ lórí ẹ̀rọ ayélujára láìpẹ́ yìí nípa bó ṣe lérí pé òun yóò pa ìyàwó ààrẹ orílẹ̀-èdè yìí, ìyẹn obìnrin àkọ́kọ́ lórílẹ̀-èdè yìí, sẹ́nẹ́tọ̀ Olúrẹ̀mí Tinubu. Ọkùnrin náà ó mà ti ń tọrọ àforíjì báyìí o, tó sì ń bẹ̀bẹ̀ wípé àṣìṣe ńlá lòun ṣe, òun kò gbà lérò pé òun yóò pa Rẹ̀mí Tinubu tàbí káwọn èèyàn pa á. Ẹ rántí pé ní ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn ìní awuyewuye jáde nígbà tí Sheikh Idris Tenshi tó lọ ṣe ìwàásù kan lórí ẹ̀rọ ayélujára tó jẹ́ kó di mímọ̀ pé kèfèrí ó ní ìyàwó Olúrẹ̀mí Tinubu àti pé ó tún wá jẹ́ olórí àwọn kèfèrí nínú ṣọ́ọ̀ṣì. Ó ní gẹ́gẹ́ bí ẹ̀sìn Islam ṣe pa àwọn láṣẹ, ó yẹ kí wọ́n pa obìnrin náà ni nítorí pé kèfèrí ni, àti wípé ẹ̀sìn mùsùlùmí, ìyún mùsùlùmí méjì àti mùsùlùmí méjì tó di ààrẹ àti igbákejì muslim ticket ni Tinubu fi tan àwọn jẹ káwọn Haúsá káwọn tó dìbò fún un, ṣùgbọ́n tó láwọn ti kábàámọ̀ tí àwọn kò sì ní tó tẹ̀lé irú ẹ̀ mọ́ lọ́jọ́ iwájú. Látìgbà tí Sheikh Idris Tenshi tó ti tú àṣírí ńlá ìlariwo ńlá mà ti sọ, bẹ́ẹ̀ làwọn èèyàn sọ oríṣiríṣi ọ̀rọ̀ táwọn èèyàn sọ pé ó yẹ káwọn ọ̀tẹlẹ̀múyẹ́ kan ti gbé ọkùnrin náà o, kan ti jù ú sátìmọ́lé nítorí pé ẹ̀mí Olúrẹ̀mí Tinubu wà nínú ewu fún nǹkan tó sọ náà. Ṣùgbọ́n báyìí o, Sheikh Idris Tenshi ó ti gba orí ẹ̀rọ ayélujára lọ, bẹ́ẹ̀ ló ti ń bẹ̀bẹ̀ o wípé kí Olúrẹ̀mí Tinubu àti gbogbo ọmọ Nàìjíríà ká foríjì òun o, nítorí pé òun kò ní lérò, òun kò sì gbà á lérò rárá àti rárá láti jẹ́ kí àwọn èèyàn pa Olúrẹ̀mí Tinubu àbí láti sọ pé bóyá ikú ló tọ́ sí obìnrin náà.